ìjọba àpapọ̀ nàìjíríà buwọ́lu 500 billion naira owó ètò ààbò pàjáwìrì láti ṣẹ́gun ìgbésùnmọ̀mí. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti buwọ́lu owó tí iye rẹ̀ jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà 500 billion naira gẹ́gẹ́ bí owó tí wọn yóò lò láti ṣẹ́gun àìsí ààbò àti ìgbésùnmọ̀mí tó gbilẹ̀ kan lórílẹ̀-èdè yìí. ọjọ́bọ̀ Thursday tí ń ṣe ọjọ́ 18 oṣù kẹfà ọdún 2026 yìí ó ní ìgbésẹ̀ náà wáyé. èyí mà wáyé lẹ́yìn tí ìgbìmọ̀ tó ń rí sí bí wọ́n ṣe ń pín owó Federation Account Allocation Committee FAAC tó fẹnukò láti mú owó náà nínú àsùnwọ̀n wọn. àyọkúrò owó náà oníròyìn mà sọ wípé ó mà wáyé ṣáájú owó olóṣèlú tí wọ́n máa ń pín láàrin ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àtàwọn ìbílẹ̀. bákan náà ni ìròyìn mà sọ wípé àwọn kọmíṣánná ètò ìnáwó láti àwọn ìpínlẹ̀ 36 tó wà ní nàìjíríà tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ FAC wọ́n mọ̀ nípa ìyọkúrò owó yìí. gbogbo rẹ̀ ó wà fún láti tètè jígìrì sí ìjínigbé, ìṣekúpani àti ètò ààbò tó ti mẹ́hẹ lórílẹ̀‐èdè nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. àkọsílẹ̀ kan láti ọ̀dọ̀ FAC ó fi hàn bí wọ́n ṣe yọ owó lóṣù karùn-ún ọdún yìí lásìkò ìjókòó àwọn ìgbìmọ̀ náà. bí àkọsílẹ̀ náà ṣe wí leléyìí 250 billion naira ó ní wọ́n yà sọ́tọ̀ fún ìdásí àwọn ológun nígbà tí wọ́n ya 252 billion naira míì kalẹ̀ fún ìdàgbàsókè nǹkan amáyédẹrùn. bákan náà ó ní wọ́n yọ 450 billion naira sí àsùnwọ̀n owó orí epo. èyí mà wáyé lẹ́yìn ìkéde FAC wípé òun mà pín 2.3 trillion naira fún ìjọba àpapọ̀, ìpínlẹ̀ àtàwọn ìjọba ìbílẹ̀ ẹ̀ẹ́tàdínláàádọ́rin ó mọ̀ lé mẹ́rin 774 nínú owó tó wọlé lóṣù karùn-ún ọdún 2026. nínú àtẹ̀jáde tí Bàwá Mọ́kúà, adarí ìkéde lọ́fíìsì olùṣírò owó àgbà fún nàìjíríà fi síta ní ọjọ́rú Wednesday, ó fìdí ẹ̀ múlẹ̀ pé 2.30 trillion naira ó ní wọ́n mọ̀ pé fún ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta yìí. ó ní àfikún mà bá owó náà pẹ̀lú 43 billion naira láti 2.23 trillion naira tí wọ́n pín lóṣù tó kọjá. bákan náà ni àkọsílẹ̀ ó mà tó ṣàlàyé àfikún tó mà bá owó oṣù kẹrin yàtọ̀ sí ti oṣù kẹta ọdún yìí. àmọ́ lójú ìwòye ọ̀pọ̀ àwọn èèyàn nílẹ̀ yìí pẹ̀lú bí ìjọba bó ṣe ń ya òbítíbitì owó sọ́tọ̀ láti ṣẹ́gun ìṣòro ètò ààbò, ìkọlù ọlọ́kan òjọ̀kan kò yé wáyé mọ́. ṣùgbọ́n lábẹ́ bó ṣe wù kó rí, ìṣàkóso ààrẹ Bọ́lá Tinubu ó mà sọ wípé òun yóò máa mú ètò ààbò ní ọ̀kúnkúndùn kí ọrọ̀ ajé pàápàá kó lè dúró re, kí ọkàn aráàlú kó sì lè balẹ̀ sí i. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wò wá o. a kú ìsinmi òpin ọ̀sẹ̀, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. àmín.